أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله الذي بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن والاه. adúpẹ́ fún Ọlọ́run ọba yín Ọlọ́run lógo. alhamdulillahi rabbil alamin. àlékún kẹrẹ Ọlọ́run àlékún gẹrẹ Ọlọ́run bá fi jíṣẹ́ fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam taslima. àwọn àfáà wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí Muhammad pé bàbá ti bẹ̀rẹ̀ tó báyìí àáfàdúrà ránṣẹ́ sí wọn, Olúwa mọ́sàbà yọ́nú sí wọn. bẹ̀lá torí àfáàgbà al-alimul mumayyiz bàbá wa àgbà Sheikh Muhammadul Jamiu al-Labibu Tajul Adab, ọlọ́mọ́sàbà kí àfáàwà o. Olúwa bá gẹ̀ wọ́n wala la ilaha illallah. bàbá wa al-Mufti al-Awwal bàbá alhaji àgbà Sheikh Muhammad Kamaluddin Habibullah al-Adabi, ọlọ́mọba kẹ́ bàbá alẹ́kùn àánú rẹ̀ bá ṣe fún wọn o. gbogbo àwọn ẹni rí gbogbo àwọn ẹni rẹ̀ bá lágbàjì. bàbá wa àgbà Sheikh Safiyullah al-Khalifatul Awwal lid-Dawlatil Kamaliyya, bàbá alifa àtàná bàbá Sheikh Ahmad Ọláyíwọlá Kamaluddin, bàbá Sultan al-Mufassirin, bàbá wa àgbà bàbá alágége Sheikh Adam Abdullahi Al-Ilori, bàbá wọn níwàṣẹ àgbáyé, gbogbo àwọn àfáà wa bẹ́ẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ fi di Sheikh Ahmad Tijani, Sheikh Ibrahim al-Kawlaxi, Sheikh Abdul Qadir, gbogbo àwọn wòlíì rẹ̀ àwọn ẹni rẹ̀ àtẹni tó fojú àtẹni tó pamọ́, ọmọ sábà yọ́nú sí wọn. bẹ́ẹ̀ ni bá lọ ẹni ní kù gbọ́n tó kù fún wa náà kúlẹ̀ fún gbogbo àwọn àfáà àbílájọ́ ọlọ́jà gbà tó ní bàbá àgbọ̀ntàdà lónìí àwọn àfáà àgbàlagbòrò àfáà méjì fọlọ́run sọ̀rọ̀ kárí gbogbo àwọn ẹni olóhùn táǹjà àlùbáríkà wọn láyé kọ̀ọ̀kan bíi tẹ́ẹ̀mí kálukú wọn máa lọ̀hún náà ọlọ́run jẹ́ mọ́bẹ̀ pẹ̀lú àánú rẹ̀ àtijọ́ rẹ̀ o. masha Allah la quwwata illa billah. àwọn tó bí wa ẹni àdúrà ni wọn ọlọ́mọba ayọ́nú sáwọn òbí wa o. àwọn tó ti lọ́ba ayọ́nú sí wọn àwọn tẹ́ǹbẹ̀lá yìí bá ṣàánú wa ní kẹta yé wala gbólóhùn rabbi irhamhuma kama rabbayani saghira. ètò yẹn tó wà ní èyí tí máa wá sí ojú ìrìnà wa àti tí ìgbọ́ wa ní gbogbo ọjọ́ Jímọ̀ tẹ́lẹ̀, ìyàtọ̀ díẹ̀ wá dé bá ló jẹ́ máa gbọ́ wa lóòjọ́ Sunday báyìí pẹ̀lú ìgbọ́lọ́. fásitì yìí náà ọjọ́ Sunday lẹ́sìn máa pàdé wa nílé di aago tá à ń pàdé ara wa yìí ní aago 4 sáago 4 àbọ̀ pẹ̀lú ìgbọ́lọ́. ètò yẹn tó wá náà ní àgbọ́yé ẹ̀sìn Islam tó yẹ gbogbo tó bá wá bí wa lójú tí ó bá yé wa a máa gbọ́ yín nínú ètò wa náà. gbogbo àwọn afọ́nà tá a máa gbé wá ọlọ́mọṣàbà dúpẹ́ fún wa o, bá wa sanwó lẹ́sàn olóore wala la ilaha illallah. My Naija latest Islamic lectures My Naija lọ́dún mọ́jọ́ bàjẹ́ fún wọn o. ẹ̀rọ ọlọ́run tó ní péjì náà Haji Muhammad Al-Jami gbogbo àyíká yìí tán bá wà ọlọ́run jẹ́ mọ́ bẹ́ẹ̀ pẹ̀lú àánú rẹ̀ àtijọ́nù rẹ̀ wala ma sha Allah la quwwata illa billah. gbogbo àwọn olùrànlọ́wọ́ wa lórí ètò yìí àti gbogbo àwọn tí ń jẹ́ ètò Islam tá a gbé lọ́wọ́ ọlọ́mọṣàbà ràn wọ́n lọ́wọ́, bá a ṣàánú àwọn náà bá a gbàdúrà wọn wala ma sha Allah la quwwata illa billah. bàbá wa àgbà àfáà àgbà tí àwọn àgbàlagbà gbé dáadáa ní àgbé wa lónìí, àfáà wa ẹni ọlọ́run onímọ̀ ọ̀màwé gbogbo ọlọ́run jogún fún wa. Allahu akbar kabira. ọlọ́run dákun mọ́jọ́ gbàjẹ́ fún àfáà wa o. wọ́n jẹ́ olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ wa àgbà ní Kwara State àbí ẹ̀kọ́ ní College of Education nílùú Ìlọrin. ibẹ̀ ni wọ́n ti ń jẹ́ olùkọ́ àgbà níbẹ̀. ọlọ́run dákun jọ jàre tó ti ṣàánú yín lọ́mọ kájú àná ń kó lára yín láyé o. albarka al-Qur'an wájú gbogbo wọn láti ń bọ̀ láti mú kọ́ wọn láti gbúrò wọn láti jẹ ẹ̀ta àbí àtàná. àwọn náà ní Fadilatu Sheikh Qasim abẹ́ẹ̀kọ́ ni Ambali tí mo gba Malik bí bàbá ti ní pé nù ọlọ́mọṣà ìdáyàrí bàbá pẹ́. bàbá wọn sálámà sílé ní sí pẹ̀lú ògbó ọlọ́run wọ́n yìí ṣe mọ̀kọ́dímọ̀ fún abájọ́ pàdé mọ̀kọ́dímọ̀ inshallah àwọn àgbé mọ̀ọ́dù tí
bàbá fẹ́ bá wa yànnà nání òní àwọn àgbéjáde a'anakumullah bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin wa kafa. والصلاة والسلام على المصطفى وآله وصحبه أهل الصفا. صلى الله عليه وسلم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi rabbil àtọrọ alamin. ìkẹ́ àlékún kẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam. Ọlọ́run kó wọlé ìtìsíwájú yìí náà gbogbo àwọn àfáà wa látẹ̀rí bàbá wa Tajul Adabi àfáà àgbà, bàbá wa Alhaji àgbà, bàbá wa al-Mufti, bàbá wa Khalifa tìjẹta, bàbá wa Khalifa tàná, tẹ́ kárí gbogbo àwọn ẹni Ọlọ́run, bàbá Lágbàjì, bàbá Alágége, tẹ́ kárí gbogbo àwọn àfáà wa tí àṣàgbákò oríire lọ́dọ̀ wọn. Ọlọ́run mọ́sá bá wa dúpẹ́ fún wọn o, Ọlọ́run mọ́sá bá wa dúpẹ́ fún wọn. Gbogbo àwọn khulafa wọn Ọlọ́run báyé wọn jẹ́ la hawla wala quwwata illa billahi al-ali. Àwọn òbí wa tí wọ́n fi wá sílé kéwú tí wọ́n fọ́nà mọ́ wá pé ibí yìí ni ẹ lọ, ibi tẹ́ẹ̀tì rẹ́kọ̀ọ́ Ọlọ́run, tẹ́ẹ̀tì ríta Ànábì wa Muhammad, tẹ́ẹ̀tì mọ̀ tó yàtọ̀ sósì ilé kéwú tí wọ́n ti kọ́ ni ní ibẹ̀ ni ẹ lọ. Ọlọ́mọsàbà dúpẹ́ fáwọn òbí wa náà o. Gbogbo àwọn onírànwọ́ lọ́wọ́ wa látòkè délẹ̀ Ọlọ́mọsàbà ràn wọ́n lọ́wọ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. adúpẹ́ fún àwọn àfáà wa ọlọ́mọsàjà rí bàbá wa pé bàbá wa náà máa pè ní sahibul lugha. Ọlọ́run ní kí ilé èdè lárúbáwá náà yé wọn púpọ̀, bí lárúbáwá ti wá yé wọn sí ni bẹ́ẹ̀ náà lè dè òyìnbó náà, bẹ́ẹ̀ ni Yorùbá náà. Ọlọ́mọsà járí bàbá pẹ́ lálẹ́ Qur'an bọ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ síbẹ̀ fún wa tá a ti rí tí àkọlé ọ̀rọ̀ wọn máa jẹ́ ahamiyatu al-ashril awa'il min dhil hijjah, pàtàkì ọjọ́ mẹ́wàá àkọ́kọ́, àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhil hijjah. bí n bá ṣe mistake oṣù dhil hijjah náà yóò máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Àlàrúbá àṣemọ̀ gbàsà a'anakumullah, ọjọ́ Àlàrúbá ni yóò bẹ̀rẹ̀. Gbogbo nǹkan lọ́wọ́ létò nínú ìsìlámù yẹn kì í ṣe bó ṣe wù ú, àfi ká lọ ní bí àwọn àfáà bí ọba yé wa fasalu ahla dhikri in kuntum la ta'lamun. àwa afẹ́ kí bàbá dá wa lẹ́kọ̀ọ́ kí lọ́lọ́wọ́ ọba sọ nípa àwọn ọjọ́ mẹ́wàá tá a wí, àwọn sẹ́ẹ̀rẹ̀ wo ní bẹ́ńbẹ́ tàbí jàlùbáríkà rẹ̀ kí là gbọ́dọ̀ ṣe kí là lè ṣe a'anakumullah, kí lọ́lọ́wọ́ sọ pé Ànábì sọ níta àfẹ́ kí àwọn àyànjú náà. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. nípa àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ń bẹ nínú Zulhijjah yìí, ó ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ní al-ayyamu kulluha lillah, gbogbo ọjọ́ tọ́lọ́hun ni. àmọ́ Ọlọ́run ọba yìí náà ló sàwọn ọjọ́ kan lẹ́sà, lápèjúwe èyí tó gbajúmọ̀ ọjọ́ Jímọ̀ nínú ọjọ́ ẹ̀sà ni. àwọn ọjọ́ tó wà nínú oṣù Ramadan ọjọ́ ẹ̀sà ni, Rajab ó láwọn ọjọ́ ẹ̀sà ń bẹ, Shaban náà ní ọjọ́ ẹ̀sà ń bẹ. gbogbo àwọn ọjọ́ wọ̀nyí ó wà nínú àwọn oṣù tí Ọlọ́run ọba dá tó sì fi yé wa nínú Kùránì pé oṣù lọ́dọ̀ tòun 12 ni, nínú àwọn oṣù ọ̀wọ̀ tóun wá ní 4 ni, nínú rẹ̀ wá ní Dhul Hijjah yìí wà. minha arba'atun hurum. akramakum wa akum rahman. mẹ́rin ń bẹ oṣù ọ̀wọ̀ ni tí ò gbọdọ̀ sí jàgídíjàgan, téèyàn gbọdọ̀ dìfọ́tì ẹ̀ wípé tọ́lọ́ ní ìfìsẹ́ mẹ́, nítorí pé àwọn bonanza tó wà ní àwọn oṣù yìí ó kọjá ń tà ń wí, ó kọjá ọjọ́ lásán. iṣẹ́ eré kan nínú àwọn ọjọ́ wọ̀nyí ó kọjá iṣẹ́ téèyàn ó ṣe lóṣù míì, téèyàn ó ṣe lọ́dún míì tọ́lọ́run bá fún yàn ní ládàá rẹ̀. so Ọlọ́run wájú yé wa pé Zulhijjah yìí ká sọ pé bí àwọn oṣù tó gbẹ̀yìn nínú oṣù tọ́lọ́run, oṣù gbẹ̀yìn nínú oṣù tọ́lọ́run, tá a sọ pé oṣù Gregorian tá a ń lò nínú oṣù tọ́lọ́run ní Zulhijjah yìí wà. oṣù Zulhijjah yìí ní oṣù tá a máa ń ṣe hajj, bá a bá tiẹ̀ gbọ́ lárúbáwá àti gbọ́ hijja ń bẹ, oṣù tó ní sí hajj nínú. Allahu akbar kabira. oṣù tó níṣẹ́ ìjìtẹ́ máa bẹ̀rẹ̀ túmọ̀ rẹ̀ pé Zulhijjah àwọn Zulhijjah àwọn oníkéwú oṣù tó níṣẹ́ hajj nínú ni, ó sì lè jẹ́ rí ààyè tá a bá fi context tá a bá fi sọ̀rọ̀ òun ni ó túmọ̀ pé zu ni ó jẹ́ rí ni ó jẹ́. hayyakumullah. ààyè tá a wà yìí a máa pè ní zu tá a bá dá wí lóhùn nìkan tí ò sí nǹkan kan wájú zu la máa pè tí nǹkan kan bá ti ń wà wájú rẹ̀ bíi aṣara
Dhil Hijjah Dhil ni a máa pè ọlọ́run wá ròyìn rẹ̀ fún wa ọlọ́run sì yóò yé wa pé oṣù yìí lápẹ̀lẹ́ púpọ̀ ní Qur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tábàlọ̀ wo suratul fajri ọlọ́run ní wal fajr wa layalin ashir ọlọ́run júwe pé layalin ashir yẹn náà la fẹ́ ká kí gbogbo jẹ̀mọ́ wọn underline okay. When we talk about what layalin ashir 12 nights òru mẹ́wàá tọ́ ìkéwú tí mẹ́mẹ́ àfàwọ̀ Abdul Ghaffar ni wípé òru mẹ́wàá yẹn gẹ́gẹ́ kọ́ lòun fẹ́ sọ òru mẹ́wàá gẹ́gẹ́ kọ́ lòun fẹ́ sọ̀rọ̀ níbi ayyamul ashiri lọ́lọ́run fẹ́ wí tábàlọ̀ wọnú tafasir tó pọ̀ eríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà faramọ́ wípé òru mẹ́wàá kọ́ lòun tọ́ka sí mẹ́ pé ayyamul ashiri àmọ́ àwọn àfáà wọn mú evidence wọ́n pé tọ́lọ̀ fi dákọ̀ òru ní máa síwájú ọjọ́ òru ní àkọ́kọ́ rí kátó rọ̀sán lápèjúwe bàbá fẹ́ sàwẹ̀ Ramadan tí wọ́n wà ní àwẹ̀ Ramadan wọ́n ní rákà òru àkọ́kọ́ òru ní ó síwájú kọjọ́ tó tẹ̀lé ìtọ́lọ́run ló ń rí fáà sínú that is why wọ́n sọ fún wa pé ọlọ́run fàṣàrà ọlọ́run sọ̀túnmọ́ alifájàrí nítorí alifájàrí tọ́lọ́run dákọ̀ ń bẹ̀yẹn nítorí alifájàrí ọjọ́ àràfá tó wà nú ẹ̀ torí ọjọ́ àràfà lọ́lọ́run fi ní wálé fájírì lọ́lọ́run fi fi àlìfájàrí wọ́n lé àlìfájàrí ọjọ́ àràfà lọ́lọ́run fi búra àlìfájàrí tí ó yọ lásùbà tàbí wá sàràfà níjọ́ náà wọ́n ní tọ́lọ́run fi búra ni nígbà tó tóbi lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ àràfà ọjọ́ tó kẹnu ni tí ò sí ẹ̀kan lòun wá láyé nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ilẹ̀ ọjọ́ àràfà wá wá. La ilaha illallah. wọ́n ní ọjọ́ àràfá ni lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe hajj tẹ́ ń bẹ Mọ́kà àwọn tá ń bẹ ńlé tá lọ Mọ́kà tá ṣe hajj lọ́dún náà wọ́n ní fájírì yawmi nahari tá gúnran lọ́lọ́run lò. Allahu akbar ọdún méjì nù. wa layalin ashri wọ́n ní tá a bá wọnú ké wọ́n ní bil idafati ala anna al murada bil ashri al ayyami wọ́n ní tá a bá wọnú ké tá a bá wọ dáadáa pé ọjọ́ mẹ́wàá lọ́lọ́run rí fàásì. وليال عشر المراد بالعشر الأيام ọjọ́ mẹ́wàá lọ́lọ́run gbà lérò afa Abdul Ghaffar kírọ́mọkùnmọ́ ibi yìí láti rẹ́sẹ̀ rẹ̀ nílẹ̀ pé ọlọ́run dákọ̀ ọjọ́ mẹ́wàá inú oṣù àkọ́kọ́ Dhul Hijjah nínú Qur'an tábà wá wò gbogbo jàmọ́ mùsùlùmí a rí i pé ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ọlọ́run fẹ́ràn wa ní tó fi júwe irú àwọn ọjọ́ bonanza yìí ọjọ́ téèyàn bá ṣiṣẹ́ eré kan mẹ́ nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí bónọ́ọ̀sì lèyìn ó fi gbà lọ́dọ̀ ọlọ́run lẹ́sàn-án. yóò gba aládá tí ò lóǹkà ọlọ́run nìkan ló mọ iye. Allahu akbar. afọwọ́ Abdul Ghaffar Hayyakumullah. ibi yìí àyà suratul fajiri ibẹ̀ lọ́lọ́run ti fi rinlẹ̀ yìí pé ọlọ́run bùkátà ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ó sì fẹ́ràn wa ó sì tọ́ wa níka pé ẹ ṣiṣẹ́ dáadáa mẹ́wẹ̀. láàrin ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí bẹ́ẹ̀ látọjọ́ Àlàrúbá tí ń bọ̀ yìí. Insha Allah. fáwọn jẹ́ lọ hajj ó sọ tiwọn àwa tá a lọ hajj tá a wà nílé ó sọ tiwa pé ẹ̀yin náà ẹ má dákẹ́ o oṣù tẹ́tì róore ń bẹ̀. àwọn afọ àwa ní bẹ́ẹ̀ ní lóòótọ́ pé nítorí pé Hayyakumullah. àwọn afọ wọn ní man sama hadhihi al-ayyam ẹni ó bá di 40 time pé òun lè gbàwẹ̀ nínú àwọn ọjọ́ yìí nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí wọn sọ pé kéèyàn ó gba gbogbo ẹ o ìgbà àwẹ̀ ń bi gbogbo ẹ o ti di bídíà o ànábì ò wí bẹ́ẹ̀ fún wa o. kí o fi gbogbo ọjọ́ mẹ́wàá yìí gbàwẹ̀ ànábì ò wí bẹ́ẹ̀ fún wa. o ti di nǹkan mi. ojú àràfà wọn lànábì fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé ká gbàwẹ̀. béèyàn bá wá gbà èdè àbẹ́yàn bẹ lọ́hùn bẹ́ẹ̀ nǹkan mẹ́wàá ládá mẹ́wàá lọ́hùn fi ṣe fún yàn. ọgbà àwẹ̀ ọjọ́ kan nínú ọjọ́ mẹ́wàá yìí tó jẹ́ pé ìjọ àràfà ló wá gbàwẹ̀ àbọ̀ ọmújọ́ kan kún ọjọ́ àràfà gẹ́gẹ́ bí ìjọ àlàmísì ìjọ mọ́ndé kó wá bọ́ sí pé ìkan nínú méjèèjì àbí méjèèjì wá wà nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó wá tún fi gbà wẹ̀ kò láì fi o. lérí àwẹ̀ ẹyọ kan nǹkan mẹ́wàá lọ́wọ́ sí fún nǹkan mẹ́wàá ni. ẹ kà fún wa. àkọ́kọ́ ni alibarakatu fi umurihi. alibarakatu fi umurihi. ẹni ó bá gbà á ìmánà wa ihtisaba tó gbà á dáadáa
ojú orí rẹ̀ ó là àlùbáríkà kò ní lé ayé rédèrèdè. ọlọ́run fún àlùbáríkà sínú ìgbésí ayé rẹ̀ ó ní ìtumọ̀. yóò lójú yóò lẹ́yìn. yóò ní ìtumọ̀ ìgbésí ayé rẹ̀ yàtọ̀ àwọn olóyìnbó wọn ní life rẹ̀ will be meaningful. La ilaha illallah. will be meaningful and fruitful. La ilaha illallah. kò ní wálé ayé lásán. kò ziyadatu fi malihi. Allah. gbogbo ohun tó bá ní lárísìkí lọ́lọ́run tó mọ̀ sàlékún rẹ̀. àlùbáríkà ọwọ́. ẹlẹ́ẹ̀kejì ni. ẹlẹ́ẹ̀kẹta wal hifzu fi iyalihi. ọlọ́run ó dáàbò bo òun àtàwọn ará ilé rẹ̀ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ àti fámìlì rẹ̀. àbúrò ní ṣe wọn. ẹlẹ́ẹ̀kẹta wa takfiru li sayyi'atihi. gbogbo ohun tó bá ti ní lẹ́sẹ̀ lásìpamọ́ ṣẹ́ láburú ọlọ́run expiate ẹ̀ ní ó fi ládàáwẹ̀ ní ó fi parẹ́ ní ó fi expiate ẹ̀ ní ìparẹ́. ẹlẹ́ẹ̀karùn wa tad'ifu li hasanati dáadáa ẹyọ kan ló ṣe ọlọ́run náà ó multiply rẹ̀. àdìpẹ̀lẹ́ ló fi gbà. yóò gba multitude nínú ẹ̀san wa tashilu li sakarati mawtihi. ọlọ́run wọn á fi pamọ́ fún njọ́ kíkú rẹ̀ bá dé ìhun ríra kú dálómi ò mọ wíwí kú wí dálómi ò fẹ́ kú olóko gèbèrè ìnira tí ó bá tó fi mọ́ sọ pé àkìlò ń wáyé fún kílẹ̀ wọn à ní ìbàbá ń ká ìyá ń kánu sakarati mọ́tì náà lè máa múyàn sí bẹ́ẹ̀ ẹni ó bá wá gbààwẹ̀ nínú ọjọ́ kan nínú àwọn ọjọ́ yìí tó gbà nítorí tí ọlọ́run tó bá di jọ́jú òkú kò ní hún ríra kú kò ní wíwí kú kò ní sọ̀sọ̀kúsọ̀ ní kó fi wá máa kàìkà sí lọ́rùn ìgbẹ́ wíkẹ́. Alhaji Abdul Wahab Sanusi Alomata. Allahu Akbar bàbá dáadáa ọlọ́run sábà kẹ́ bàbá náà. àjọ pàdé méjì onílù ńgbà bàbá múra tún kù ìtí wọ́n gbé ní Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. ìtí bàbá wí. ọlọ́run sábà sàlékún kẹ́ bàbá náà. àjẹpẹ́ irúṣẹ́ ẹni tó máa ṣe rí. irú iná ní La ilaha illallah. irú ẹni bẹ́ẹ̀ kọ́ yóò ráyè sàsọ́lẹ̀ yóò pe kalimatu musharrafa yóò dákọ̀ ọlọ́run tó tó kú irú iṣẹ́ àwẹ̀ téèyàn máa gbà ní téèyàn fi máa ní irú ẹ̀san bẹ́ẹ̀. ẹ̀kẹfà wàdíyàwó lè zọ́lẹ̀ mẹ́tì kọ́bìrì lè mẹ́tì kọ́bìrì ìmọ̀lẹ̀ bọ́ńdọ̀ wọn bá kú wọn bá gbé sínú sàárè wọn ní sàárè òkùnkùn ni àmọ́ àwẹ̀ ẹ̀hún nínú ládàtọ́ lọ́wọ́ ó ṣe fóńtọ̀ ọ̀hún àwẹ̀ ẹjọ́ náà yóò wá di ìmọ̀lẹ̀ fóńtọ̀ ọ̀hún jọjọ́ bá gbé dénú sàárè tí onísókùnkùn kódà yóò tó máa gbọ́n àwọn èèyàn ní ìmọ̀lẹ̀ wàtàkìlù ní mizanihi òṣùwọ̀n weigh in and weight tọ́lọ́hún ó ṣe gbé ọlọ́run ní òun ò nídìí wàhálà púpọ̀ iṣẹ́ eré rẹ̀ dà iṣẹ́ aburú rẹ̀ dà wọ́n gbé sí scale ni èyí tó bá tẹ̀sùn wọn jù náà lé ní ó fi gbẹ̀san ọlọ́run ní nínú ẹ̀san tóun ó san ń tọ̀hún wọ́n jẹ́ kí iṣẹ́ eré rẹ̀ kó ẹ́fì yóò tẹ̀sùn wọn ju sí aburú rẹ̀ lọ tí ó fi dẹni ìkẹ́ lọ́dọ̀ wọn ọlọ́run kò ṣiṣẹ́ eré jọ kan ní ọjọ́ mẹ́wàá wan najatu min darakatihi gbogbo téèyàn tí máa lépa bá ní láburú láàyè láṣìṣe najat ọlọ́run ó lòun tó ń bẹ̀. àdánwò ayé egun lé mi ní kíní kan ní àìríjẹ àìrímu ni ìwọ gbìyànjú kọ́ọ̀sì kan nínú kọ́ gbàwẹ̀ kan nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí. sàárà àjọ kan. nǹkan ṣe sàárà àjọ kan wọ́n su'udu ala darajati ipò rẹ̀ ó sì tún máa ga níwájú ọlọ́run láyé àtàlùkìyàmọ̀. ọlọ́run ọba yìí ọlọ́run ọba fẹ́ràn wa tó bẹ̀ gẹ́ ló fi ní ó fi júwe àwọn ọjọ́ yìí fún wa ó sì sọ dáadáa tí ń bẹ ń bẹ àtẹ̀sán tó ń san fún wa ń bẹ nítorí pé nínú àwọn ọjọ́ yìí wọ́n ní bẹ́ẹ̀ bá mọ̀ nínú tí ń bẹ ń bẹ nínú àwọn ọjọ́ yìí ọ̀nà ní àgùnràn àràfà ń bẹ ń bẹ wọ́n ń péjọ kan ní yawmu tarwiya wọ́n ń péjọ kan níjọ́ tẹ́líbíyà tá a lọ sí làbáyíkà àwọn tí wọ́n bá ń bẹ ní hajj ìjọ hajj ń bẹ ń bẹ àti eríṣiríṣi àwọn iṣẹ́ yẹn fi rí dáadáa wọ́n ní irú ìjọ náà lọ́lọ́run sọ pé lọ́lọ́run ó pe àwọn màláíkà pé anabi sallallahu alayhi wa sallam ó ní inna Allaha ta'ala yubahi malaikatahu. ọlọ́run náà òun pe àwọn màláíkà jọ òun wà máa fi àwọn èèyàn yẹn gan lójú àwọn màláíkà lóòjọ́ wo ní ìjọ àràfà lóòjọ́ àràfà tí wọ́n nínú àwọn ọjọ́ yìí nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ló sì wà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí. Ọlọ́run fayaqulu unzuru ila ibadi. ẹ̀yin màláíkà tẹ fún mi suggestion pé kí n má dá wọn níjọ́sí ẹ wò wọ́n o ẹ wò àwọn ẹrú mi o. La ilaha illallah. haythu ja'u min kulli fajjin amik ọ̀nà tó jìnnà rere lọ́kọ̀ ni wọ́n ti wà. sha'athan gabaran kódà ekúkù sí wọn lára wọ́n dọ̀tí ebi gabaran liyashhadu manafi'a lahum wọ́n wá láti wá jọ́sìn àti láti fi wo ohun tí ó wúlò fún wọn jẹ́ má délé.
méjì nìyẹn bá ìjọsìn ọlọ́ni ẹlọ́jọ́ manasikul hajj ó tún wá ní límọ̀ṣá ìdá líyẹ́ṣì àdúmọ̀ fi àlẹ́ ìyẹn wo bí ẹ ṣe kọ́ Mọ́kà ẹ wo bí ẹ ṣe tọ́jú ilé Ọlọ́run kí ló dé táwa náà wá tọ́jú bẹ́ẹ̀ nílẹ̀ káwa náà kọ́ sí wọn. bí ẹ ṣe tọ́jú àwọn àfáà tí ń kírun fún wọn kí ló dé táwa náà tọ́jú àwọn àfáà tí wọ́n ń nílẹ̀ tọ́jú ọ̀nà tiwọn. bí ẹ ṣe tọ́jú ọ̀nà tiwọn tí ò sí gárigárá mẹ́ẹ̀ tí ò sí port hole. nígbà tí ibi débì yìí níṣẹ́ Ọlọ́run ló mọ iye port hole tí mo rí láti ibìkan sí ibìkan. lẹ́nu gbàtẹ́ dé yìí náà tí mo débì. lìyẹ́ ṣe àdúmọ̀ náà fi àlàó dànù. ìbádàn nìkan kọ́ lábàá lọ. ẹ wo bí ẹ ṣe ń ṣèjọba wọn ẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe ti ń bì. ẹ wo síra wọn lìyẹ́ ṣe àdúmọ̀ náà fi àlẹ́ hùn. ẹ wọ́n ti tọ́jú àwọn àfáà tí wọ́n. wọn ẹ bó lẹ́yìn tọ́jú ti ń bì. La ilaha illallah. So ara àwọn àǹfààní ẹ lọ sí manasikul hajj ẹ lọ sí sí Ọlọ́run then ẹ̀sùn wo tí ó wúlò fún yín tẹ́ lọ mọ̀ rí múlò nílé kìí sasọ góòlù nìkan ẹlòmíì ti gbọ́n àwọn náà ń ṣe bẹ́ẹ̀ abalọ hajj ọba ṣe hajj tán àwọn ará aṣọ wálé àwọn ará góòlù wálé kódà ara tẹ̀síwá wálé báwọn èèyàn náà ń kọ́ ọ̀nà ọ̀run tí wọ́n ń ṣe tó ń dáta wò sí. tí ó benefit yín tẹ́ bá délé gbá ẹja àwọn náà ṣe báyìí ìgbésí ayé wọn rọrùn lọ́hùn nínú àwọn àǹfààní ìdílé ṣáàdù mọ̀nà fi alẹ́ hùn ìṣáàdù ẹ̀yin màláíkà bear witness all of you bear witness ẹ jẹ́rìí ẹ rí ẹ fojú yín rí ẹ watch ya malaikati anni qad ghafartu lahu La ilaha illallah. ẹ jẹ́rìí mi bear witness that I Almighty Allah have already forgiven them. mo ti foríjì gbogbo wọn. gbogbo tí wọ́n bá ṣe lẹ́ṣẹ̀ mo ti foríjì wọn. lónìí ọjọ́ àràfà. nínú ọjọ́ àràfà nínú ọjọ́ kan nínú àwọn ọjọ́ mẹ́wàá tá a ròyìn fún wa yìí. gbogbo àwọn àǹfààní yìí Ànábì sallallahu alaihi wasallam ó wá là á mọ́lẹ̀ fún wa pé man sama yawma Arafa min dhil hijjati ẹni yóò tó bá wá gbààwẹ̀ níjọ́ ọdún Iléyá kọ̀ọ̀la lọ́dọ̀ tí wáyé kó lè yé wa. léyìí tó ṣe déédéé jọ́ Àlàmísì lọ́dún yìí ìjọ àràfà nù ìjọ kejì rẹ̀ láàgùn lọ́dọ̀ wa bí. Ànábì ní ẹni ó bá wá gbààwẹ̀ níjọ́ àràfà kataballahu ta'ala lahu siyama 60 sanatan. sallallahu alayhi wa sallam. kódà mo pè é tán 60 sanatan. kataballahu lahu siyama 60 sanatan. àwẹ̀ ládá tí ó gbà níjọ́ náà ni ó ṣe déédéé pé ó gba àwẹ̀ 60 years. 60 years. 60 sana. àwẹ̀ ọjọ́ àràfà ni ó ṣe déédéé pé èèyàn fi odidi 60 years. 60. sanatan 60 years. ọdún kọ̀ọ̀kan ọdún ẹwọ ọjọ́ tí ń bẹ nínú ọdún kó wá jẹ́ pé gbogbo ọjọ́ lèèyàn wá fi ń ṣe kí ni èèyàn fi ń gbà ó wá fi pé 60 years. ó wá pé 60 years. gbogbo àkínyàn fi gbogbo ọdún kan yípo gbàwẹ̀ kò pé 60 years. kíyàn wá gbàwẹ̀ ọjọ́ kan. ọjọ́ àràfà nìkan. kataballahu lahu siyama 60 sanatan. sallallahu alayhi wa sallam. Ànábì ò tí ì dákẹ́ mbẹ́ wọ́n ní wa kataballahu minal qanitin wa kataba Allahu minal qanitin. Ọlọ́run ó tún wá kọ orúkọ rẹ̀ nínú àwọn tó gbàfà fọ́lọ́hun. wọn mú nǹkan wọn málùmálù. múlùmọ́lá tí ò sí fún la ilaha illallah. Ànábì sallallahu alayhi wa sallam ó tún sọ pé ma min ayyamil amali salihi fiha ahabbu ila Allahi ta'ala min hadhihi al-ayyam. kò sí ọjọ́ téèyàn fi gbogbo ọjọ́ lèèyàn lè ṣe dáadáa o àmọ́ kò sí ọjọ́ téèyàn ṣe dáadáa tó dùn mọ́ Ọlọ́run ju ọjọ́ kan nínú àwọn ọjọ́ yìí lọ. nínú ọjọ́ mẹ́wàá Zul-Hijja yìí. kò sì ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí. kódà kó ṣe pé jọ́ kan ló bá mú bẹ́ẹ̀ ní Ọlọ́run ní òun ló dùn mọ́ òun ju gbogbo sẹ́ẹ̀rì yókù tó bá tún ṣẹjọ́ mi lọ. sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam taslima. ẹ wo oore Islam ẹ wo ẹ̀kọ́ Islam ẹ wo ìfẹ́ràn tọ́lọ́run ọba fẹ́ràn wa tó fi rán Ànábì wa Muhammad sí wa ó tún wá júwe gan gbogbo bí tẹ́tì sórí ire ni o gbogbo bí tẹ́tì fara kófò èmi Ọlọ́run lọ́fẹ̀ẹ́ nì ẹ wò gan ma min ayyamil amali salih fiha ahabbu ila Allah ta'ala min hadhihi al-ayyam يعني أيام 10 ذي الحجة الله قالوا ولا الجهاد في سبيل الله كرة بين بس جاكو سجونا طلعوا منه Ànábì ní ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع بذلك ẹni tó ọmọ rẹ̀ jáde nínú àwọn
àwọn ọjọ́ yìí ọ̀nà bọ́ ọba ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ òun lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù ju gbogbo ọjọ́ yòókù lọ. La ilaha illallah. àwọn ọjọ́ yìí Ànábì wa Muhammad sallallahu alaihi nínú àdìs tí Abu Hurairah gbà wá pé ma min ayyamin ahabbu ila Allahi an ya'buda fiha an yu'bada fiha min 'ashara dhil hijja. inú ọjọ́ tọ́lọ́run ọba fẹ́ kéèyàn máa jọ́sìn fún òun jù nínú ọjọ́ kan nínú àwọn ọjọ́ mẹ́wàá àbọ́jọ́ mẹ́wàá yòókù. wọ́n wá ní ọjọ́ náà ya'dil sawma kulli yawmin minha siyama sana ọlọ́jọ́ kọ̀ọ̀kan nínú rẹ̀ nínú ọjọ́ mẹ́wàá yìí àwẹ̀ téèyàn bá rọ́jú gbàwẹ̀ ńjọ́ kan mẹ́ẹ̀ yóò ṣe déédéé pé èèyàn gbàwẹ̀ odidi ọdún kan. bí èèyàn bá gbàwẹ̀ ọjọ́ kan láàrin ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ ta ni ó bẹ̀rẹ̀ lẹ́jọ́ àlàrúbá tí ń bọ̀ yìí. kéèyàn wá gbàwẹ̀ díjọ́ ọdún kọ̀sáwẹ̀ ńjọ́ ọdún o. kọ̀sáwẹ̀ ńjọ́ ọdún àní kéèyàn wá gbàwẹ̀ ńjọ́ kan yàtọ̀ fúnjọ́ àrọ̀fá láàrin ọjọ́ mẹ́wàá yìí. kó wá gbàwẹ̀ ńjọ́ kan ó ṣe déédéé pé èèyàn gbàwẹ̀ ọdún kan. àwẹ̀ ọdún kan. ńlá dá téèyàn gbà mẹ́ wa qiyami kulli laylatin minha gbogbo ìdìde lóru ọ̀yàn náà fílà lóru qiyami laylatil qadr ó ṣe déédéé pé èèyàn dìde lóru Laylatul Qadri. sallallahu alayhi wa sallam. Laylatul Qadri khayrun min alfi shahri tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ́hùn. bẹ́ẹ̀ bá wá dìde lóru ọjọ́ kan nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá yìí déédéé pé ó ṣe kò ń gẹ́ Laylatul Qadri lọ́gbà lọ́dọ̀ Ọlọ́hun. sallallahu alayhi wa sallam. ẹ̀yin ìyàmá yorùbá ànábì yìí máa sallallahu alayhi wa sallam. so ní ànábì Musa alayhi salatu wa salam ó jẹ́ ìran àwọn ọjọ́ yìí púpọ̀. ànábì Musa kan náà. ànábì Musa alayhi salatu Ọlọ́run fi gbogbo ẹ̀ hàn wọ́n pé yóò wà nínú sẹ́fẹ̀mí náà káwọn ọjọ́ mi ó benefit ń bẹ̀. Ọlọ́run ní rárá àwọn ọjọ́ ànábì láti fún. àwọn àjọ Muhammad yìí náà ni. àwọn ni Allah ó ní qala ya Rabbi Musa nù. da'awt falam tu. Ọlọ́run mo bẹ̀ ọ́ lọ́sàn-án mo bẹ̀ ọ́ lóru mo pè ọ́. lam tujib da'wati. ọ̀ sì gbàdúrà mi tí mo ń tọrọ yìí. tí mo fẹ́ lé mi lọ́wọ́. fa'allimni shay'an ad'uka bihi. kọ́ mi ní nǹkan kan. kọ́ mi lóko rẹ̀ kan tí fi pè ọ́. níbi pé ọ́ tó sì dá mi lóhùn. fa awha Allahu ta'ala ilayhi ya Musa Ọlọ́run ránṣẹ́ sí pé ìrẹ́ Musa idha dakhala ayyamul 'ashr min dhil hijja kul la ilaha illa Allah iqdi hajatak. Allah. tó ìjọ kan nínú àwọn àǹfààní tá a rí nínú ọjọ́ yìí tó sì ṣe pàtàkì tó mú àwọn ọjọ́ mẹ́wàá yìí ṣe pàtàkì fáwọn mùsùlùmí ká utilize ẹ̀. ká fi rí bonanza lọ́dọ̀ Ọlọ́run Ànábì Musa ti sọ fún wa yìí o. kí ló wí. ó ní ìrẹ́ Musa Ọlọ́run ní ìrẹ́ Musa mo dé ìwọ gbìyànjú ńjọ́ kan nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kó sọ pé la ilaha illallah. tó o bá ti wí bẹ́ẹ̀ tó tẹnu mọ́ níjọ́ náà tó jẹ́ ó pọ̀ níjọ́ náà á sì bí bùkátà rẹ̀ ó bí àdúrà. la ilaha illallah iqdi hajati. bó ti ní ogun náà kàn. ẹyin àdúrà ló sì gbà. la ilaha illallah. qala ya Rabb. Ànábì Musa ò tún dákẹ́ pé kullu ibadika yakuluwa gbogbo àwọn ẹrú rẹ̀ náà wọ́n ti ń wí very common gbogbo ayé ló mọ̀ ọ́n. qala ya Musa man qala la ilaha illallah fi hadhihi al-ayyami marratan ẹni yòówù tó bá wí la ilaha illallah lẹ́ẹ̀kan nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí law وضعت السماوات السبع والأرضون السبع في كفة الميزان tí wọ́n wá gbé ilẹ̀ sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì tí wọ́n gbé sóṣùwọ̀n tó wá wí gbólóhùn la ilaha illallah ẹyọ kan tí wọ́n gbé sóṣùwọ̀n la ilaha illallah ó tẹ òṣùwọ̀n ju sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí. sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì. káwá gbé sí òṣùwọ̀n kan náà. káwá fi kéèyàn wá wí gbólóhùn ẹyọ kan ládàá rẹ̀ yóò tẹ̀sùwọ̀n ju sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. لا إله إلا الله محمد رسول الله ولا إله إلا الله في الكفة الأخرى أجلس أنا ميجي سوا òṣùwọ̀n àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà la ilaha illallah wà bẹ́ẹ̀ la ilaha illallah tó sùnwọ̀n jù lọ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí. míyàn bá wí lẹ́ẹ̀kan ṣoṣo nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ládàá rẹ̀ lẹ́gbọ́ yìí o. bàbá wa sheikh wa ibn Abbas Abdullahi ibn Abbas radiyallahu anhu òun náà tún ta wá lólobó nínú àdìsí tó gbà wá pé nígbà Nabi sallallahu alayhi wa sallam Nabi ní al-yawmu alladhi ghafara Allahu fihi li Adama alayhi salam awwal yawmin min dhil hijja ọjọ́ tí Ọlọ́run ọba forí jìn Ànábì Ádámà níbi àṣìṣe rẹ̀ tó fi dèrò lẹ̀ láti inú àlìjánná ìjọ àkọ́kọ́ ọjọ́ dhil hijja ni. kí ló ṣe tó fi dèrò lẹ̀. ó wu Ọlọ́run ni Ọlọ́run pé àwọn màláíkà pé mo dá ẹ̀ sẹ́ẹ̀lì ìwà àti ìyàwó rẹ̀ máa jẹ waqula lahu
ẹ máa jẹ nínú ọgbà àlìjẹ́nnà min haythu ragadan ẹ máa jẹ nírọ̀rùn àmọ́ wala taqraba hadhihi ash-shajarata ẹ má débi igi ẹ má súnmọ́ dípò pé ẹ tiẹ̀ kan jẹ ń bẹ̀. Ọlọ́run sì bí ẹ̀gzámì wọn ni kí lọ́lọ́run ní òun ṣe pẹ̀lú igi. Ìgbà tó ṣẹlẹ̀ òun dà tẹ́lẹ̀ náà kò lóun dà láti ẹ̀mí náà mo sọ pé kádàrá Ọlọ́run kì í ṣe pé Ọlọ́run sì ṣe àmọ́ Ọlọ́run ẹsẹ̀ àmọ́ bí ti ń lọ. Ọlọ́run fẹ́ bí ẹ̀gzámì rẹ̀ pé ṣé tí mo bá pọ̀ ọ́ láṣẹ ọ́ tẹ̀lé ẹnu àìtẹ̀láṣẹ Ọlọ́run ni ló fi di kódà ibi tí mo ti kádàrá yín pé lọ ọyá. wàhálà jẹ́ òmá mi máa ká náà bí. ìgbádùn tí wọ́n ń gbádùn ọyá ẹ máa lè rílẹ̀ kẹ́ ẹ máa lọ sí kẹ́ ẹ tó jẹ ẹ máa lọ sí kẹ́ ẹ tó jẹ kódà ẹ máa lọ apá kan ó máa dọ̀ báàbù kan lè bá a ní àdúgbò. láàrin àwọn àrọ́mọdọ́mọ yín wọ́n là kún fìlà àdì mustapha. ó sì rí bẹ́ẹ̀ ẹ máa ṣe kẹ́ ẹ tó jẹ ni ìjẹyìn ò ní jẹ́ rọrùn mọ́ ẹ máa ṣe kẹ́ ẹ tó jẹ àkọ́kọ́ nínú ìyà àkọ́kọ́ pé máa lọlẹ̀ ní o aṣọ tí ń bọ́ sí wọn lọ́rùn lọ́fẹ̀ẹ́ ni ẹ dẹ ewé bora dánwò ẹ dà àwọ̀ bora dánwò òtútù ó mú yín tẹ́ ẹ̀ mọ iyì rẹ̀ tẹ́lẹ̀ ọyẹ́ ó mú yín òjò ó pa yín níbi tí wọ́n wà tẹ́lẹ̀ kò sí gbogbo èyí ìrọ̀rùn gbogbo ẹ̀ àmọ́ ẹ máa lọlẹ̀ ẹ̀ nì pé mo pọ́ láti pé má débẹ̀ ọ sì débẹ̀ látara ṣètọ́n Ọlọ́run náà ló tún lò ó. nígbà wá délẹ̀ tán Ọlọ́run wá foríjì. Ọlọ́run wá padà foríjì ní wọ́n á ní ìjọ tọ́lọ́run ó foríjì ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Zulhijja Ibn Abbas ló là níbi ìwé ìyàwó mímí Zulhijja lọ́lọ́run foríjì yẹn níbi Adam. mọ̀ríkẹ́. ẹ̀kẹ́dà man sama dhalika al-yawm bí yẹn bá wá tún wá gbàwẹ̀ ńjọ́ náà ghafara kulla dhanbin gbogbo anakira. gbogbo ẹ̀ṣẹ̀ èrè ìrànràn ẹ̀ṣẹ̀. gbogbo ẹ̀ṣẹ̀ nínú mọ́mí. yìí wọ́n láyọ̀ ọ̀tẹ́bàrú kabiratan wala saghira. kulla dhanbin tọ́lọ̀ ń bá sá ti mọ̀. èyíkéyìí ẹ̀ṣẹ̀ bí ẹ bá gbàwẹ̀ láyàjọ́ ọjọ́ àlàrúbá tí ń bọ̀ yìí lò ó. any sin gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wù ú léṣẹ̀. téèyàn bá gbàwẹ̀ mi. kulla dhanbin. wal yawm ath-thani. nígbà tó di ọjọ́ kejì istajaba Allahu du'a Yunusa alayhi salam. ọjọ́ kejì nínú Zulhijja yìí ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ọjọ́ àkọ́kọ́ lọ́lọ́run forí jìn Ànábì Ádámà. nígbà tó tún dọjọ́ ẹlẹ́ẹ̀kejì láyé Ànábì Yunusa tóun náà gbé aránṣẹ́ jíṣẹ́ mọ́sì sájáde tó sájáde àyájọ́ ọjọ́ kejì lọ́lọ́run forí jìn òun náà Ànábì Yunusa alayhi salam fa akhrajahu min batnil hut ojú ọjọ́ òun gangan ìwé ẹja yìí pọ̀ kalẹ̀ wa man sama dhalika al-yawm ẹni yóò tó bá tó wá gbàwẹ̀ ńjọ́ náà kana kaman abada Allah ta'ala sanatan lam ya'si Allah fi ibadatihi tarfata 'ayni. La ilaha illallah. ó ń tọ̀ wọn ẹni ó gbàwẹ̀ ní ọjọ́ kaman abada Allah. so sanatan lam ya'si Allah fi ibadatihi tarfata 'ayni. kò sẹ́lọ̀n rárá láàrin ọdún kan. nígbà tó yẹ pé kò sẹ́lọ̀n rárá ni. La ilaha illallah. àwọn ẹjọ́ náà téèyàn bá gbà ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó sin lọ́hùn fódìdí ọdún kan tí ò wá fi ìṣẹ́jú kan àbíjọ́ kan ṣe lọ́hùn nínú ọdún náà láàrin ká díjú ká yajú wal yawm ath-thalith afáwọn Abdul Ghaffar ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọjọ́ Zulhijja yìí òun náà ni alladhi istajaba Allahu fi du'a Zakariya alayhi salam. àyájọ́ ọjọ́ kẹta nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ó ṣe déédé ọjọ́ tí Ọlọ́run ọba gbàdúrà Nabi Zakariya látàrí pé ń bẹ lóhùn fún ọmọ. Rabbi la tadharni fardan anta khairul warithin. yìí ti ń tọrọ ọmọ. tí kẹ̀jẹ̀kẹ̀jẹ̀ fi wá dé. La ilaha illallah. àyájọ́ ọjọ́ kẹta ń lọ́lọ́run gbàdúrà Nabi Zakariya pé a sì fún ẹ lọ́mọ ismuhu Yahya. so lam naj'al lahu samiyyan tẹ́nìkan ò jẹ́rú ẹ̀. tírú òrìwọ̀ tí yóò ṣẹlẹ̀ rí. man sama dhalika al-yawm ní àyájọ́ ọjọ́ kẹta òun náà istajaba Allahu du'aahu Ọlọ́run gbàdúrà òun tọ̀ náà bó ṣe gbàdúrà Nabi Zakariya. wal yawm ar-rabi' ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí. al-yawm alladhi wulida fihi Isa alayhi salam ó ṣe déédéé ọjọ́ tí wọ́n àyájọ́ ọjọ́ tí wọ́n bí Ànábì Isa lọ́jọ́ kẹrin. man sama dhalika al-yawma nafa Allahu 'anhu al-ba'sa wal-faqra. al-ba'sa wal-faqra ẹ̀ bá ń túmọ̀ rẹ̀. ẹni ó bá gbàwẹ̀ ńjọ́ náà láyàjọ́ ọjọ́ kẹrin nínú Zulhijja yìí Ọlọ́run ọbọ̀ kákú òfin ni ó kọ̀ fún al-ba'sa Ọlọ́run ń dà fún ni ó kọ̀ fún ni ó fara kọ̀ fún al-ba'sa
ìnira àìfọkànbalẹ̀ Bẹ́ẹ̀, ogun dé lọ́tún bẹ́ẹ̀. ogun dé lọ́sì téèyàn fi sẹ́tù kọ́rọ̀ jọ wàlífàkìrọ̀ wàlífàkàrà ó tiẹ̀ wá ṣiṣẹ́ òun náà ó ṣe kò lákòjọ àìtó owó àìrí owó àtàìtó ná àbá ìsí rárá wọn wá sí rí owó náà wọn wá sí rí owó kì Ìjọ kẹrin gbà ìwọ gbìyànjú try bí àṣà àwọn àgbàlagbà ọlọ́mọ sábà wa kẹ́ wọn ní ìjànyàn dánwò bẹ́ẹ̀ ni ìjànyàn ìwọ náà tiẹ̀ gbìyànjú tó bá di ìjọ kẹrin gbàwẹ̀ wọ́n dà níyẹn tí kọ́ yọ òsì kúrò nínú ọ̀rẹ́ mi tọmọtọmọ gbìyànjú ọṣẹ bẹ́ẹ̀ all kind of this in fact kana yawm al-qiyamati ma'a as-safarati al-bararati al-kiram Allah nínú ẹ̀sẹ̀ tó lọ́wọ́ tó ń sa ẹni tó bá gbàwẹ̀ ńjọ́ kẹrin nínú àwọn àyájọ́ ọjọ́ Dhul-Hijjah yìí yóò tó bá dijọ́ gbèdé al-qiyamah pẹ̀lú àwọn màláíkà al-safar al-bar àwọn màláíkà olóríire àwọn tí wọ́n máa ń rìn káàkiri lérílẹ̀èdè ayé yìí tí wọ́n máa wá gbogbo tí wọ́n ti ń ṣe dáadáa kí tí wọ́n ti ń pe orúkọ Ọlọ́run kí al-kiram ẹni ọ̀wọ̀ ni wọ́n ntọ̀hún tó wá sáfù wọn ní ó tòsí nítorí ó gbààwẹ̀ ní ọjọ́ kẹrin nínú oṣù Dhul-Hijjah. Allahu akbar kabir. al-yawm alladhi wulida ọjọ́ karùn-ún wal yawm al-khamis ọjọ́ karùn-ún nínú oṣù Dhul-Hijjah yìí nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí huwa al-yawm alladhi wulida fi Musa alayhi salam òun là yájọ́ ọjọ́ tí wọ́n bí ànábì Musa o kí Ọlọ́run kó mọ bá a bá man sama dhalika al-yawma buri'a min an-nifaq أو من عذاب القبر من صام ذلك اليوم برئ من النفاق أو من عذاب القبر ẹni ó bá gbààwẹ̀ ńjọ́ náà nínú ọjọ́ karùn-ún tó ṣe déédéé ọjọ́ tí wọ́n bí ànábì Musa aleyhi salatu wa salam nínú oṣù ọjọ́ karùn-ún oṣù Dhul-Hijjah tá à ń wí yìí Ọlọ́run ó là á kúrò nínú wa mùnáfìkì ń ṣe ó kúrò lọ́rọ̀ rẹ̀ kódà bí wọ́n bá tán àmúnábìkì bá tán wọ́n ń gàn tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láìdá Ọlọ́run ó gbé lékè ogun kanu àwọn mìíràn àbábí kọ́bùrù ìyanu sàárè bí wọ́n ṣe ròyìn rẹ̀ ni Ọlọ́run ó là ń tọ̀ ń bẹ̀. wal-yawmu sadis ọjọ́ kẹfà nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí kọ́ wal-yawmu alladhi fataha Allahu ta'ala li nabiyyihi fihi al-khayra ọjọ́ tó lọ sílẹ̀kùn orí fún Ànábì wa Muhammad lọ àyájọ́ ọjọ́ kẹfà Dhul-Hijjah man samahu yanzuru Allahu ilayhi bir-rahma ẹni ó bá gba àwẹ̀ ní ọjọ́ kẹfà nínú oṣù Dhul-Hijjah tó gbà fún Ọlọ́run tọkàntọkàn Ọlọ́run ó sì ju àánú wò. Allahu akbar. wala yu'adhabu ba'dahu abadan wala yu'adhabu ba'dahu abadan Ọlọ́run lòun ní fi ọwọ́ yà kan mọ́ kọ́ra láyé àtàlùkìyàmù kò ní jẹ́ ń yà mọ́ kò ní fara ní mọ́ nítorí kò gbọ́ ẹ̀ ní àyájọ́ ọjọ́ kẹfà oṣù Dhul-Hijjah léyìí tí ó bẹ̀rẹ̀ láti ijó àlàrúbá tí ń bọ̀ yìí. wal-yawmu as-sabi' bàbá ọjọ́ keje ńkọ́. ọjọ́ keje huwa al-yawmu alladhi yughlaqu fihi abwabu jahannam. Hayyakumullah. òun ni ọjọ́ tí wọ́n tilẹ̀kùn iná gbogbo iná ojú ọ̀nà tó wọ náà jahannama. wala tuftahu hatta tamdiya ayyamul 'ashr. wọn ò sì ní sílẹ̀kùn jahannama gbogbo ojú ọ̀nà tó wọnú náà jahannama wọn ò ní sí títí tí ọjọ́ mẹ́wàá yóò fi kọjá. Allah tọ́jọ́ mẹ́wàá yóò fi kọjá. láàrin ọjọ́ mẹ́wàá yìí wọ́n ti pa ni. bí yẹn bá ti wá gbàwẹ̀ lọ́jọ́ keje àbọ́jọ́ keje kọ́ la wà ní. ayyamu sada. ọjọ́ keje. wọ́n tilẹ̀kùn gbogbo jahannama. bẹ́ẹ̀ wọn wá ní sílẹ̀kùn jahannama lẹ̀. hatta tamdi ayyamul 'ashri. hatta tamdi ayyamul 'ashr. hatta tamdi ẹ̀sìn baba. ayyamul 'ashr. bẹ́ẹ̀ni. man samahu afa Abdul Ghaffar. Hayyakumullah. Ànábì tẹ̀síwájú pé ẹni yóò tó bá gbìyànjú tó gbàwẹ̀ mẹ́ẹ̀ أغلق الله عنه 30 بابا من العصر. لا إله إلا الله. أغلق الله عنه 30 بابا من العصر. ẹ bá ń tú. Ọlọ́run ó tilẹ̀kùn ojú ọ̀nà ọgbọ̀n. lọ́jọ́ 30 doors. àyájọ́ ọjọ́ keje oṣù tá a mú lọ́jọ́ àlàrúbá yìí. Ọlọ́run ó tilẹ̀kùn ọgbọ̀n ọ̀nà náírà. láti ilẹ̀kùn náírà lọ́lọ́run ó tì fún ọ ìnira ọ̀tún jẹ́ tiẹ̀ mọ́. ọ̀nà ọgbọ̀n. mọ̀sóríire. wa fataha Allahu 30 baba min al-yusr. ìwà sílẹ̀kùn àánú. Ọlọ́run wá sílẹ̀kùn rọrùn ilẹ̀kùn àánú ilẹ̀kùn kẹ́. 30 rẹ̀ náà. Ọlọ́run ó sì fún tán níjọ́ keje tó wá gbẹ̀rẹ̀. èdè tí ń sọ fún kejì kan náà Ọlọ́run. wal-yawm al-thamin ọjọ́ kẹjọ ńkọ́
huwa al-yawmu alladhi yusamma yawma at-tarwiyah. ọjọ́ wọn là ń pè lọ́jọ́ tẹ́ríwíyà. níjọ́ wọn ń pè lọ́jọ́ tẹ́ríwíyà. kí lẹ̀ ń pè ní tẹ́ríwíyà. ìtàwọn àfa oníṣẹ̀rí àpè ní tẹ́ríwíyà ní pé Hayyakumullah. ọjọ́ tí a mọ̀ ká gbìyànjú pé àgé ìkànnà ẹni tí ó pẹran kò ní fárun gbọ̀n ẹni tí ó pẹran kò ní gé ìkànnà ni ó sọ gbogbo ẹ̀ lẹ̀ pé ọjọ́ tá a gbọ́nra dé wọn ní àkọ́kọ́ nù wọn lọ́jọ́ tẹ́ríwíyà ọjọ́ òun lọ ka àwọn tí wọ́n gàn kan àràfo wà lókè tó mọ ara wọ́ra sẹ́yìn pé járàfà yóò bá wa láyé já bá ń bẹ̀ táwọn àfáàwí nípa rẹ̀ ọjọ́ yìí máa ń sọ́ọ̀mọ̀hú ẹni yóò tó bá gbàwẹ̀ ń bẹ̀ ọ̀hún ti yàmínà àjìrì ma la ya'lamu illa Allahu ta'ala. ọ̀tí yàmínà àjìrì ma la ya'lamuhu illa Allahu azza wa jalla. ẹni ó bá gbàwẹ̀ nínú ọjọ́ kẹjọ yìí tó gbàwẹ̀ rẹ̀ wọ́n fún un lẹ́san tó yẹ pé èèyàn ò ní mọ bóyá sàn wọ́n ó ṣe pọ̀ tó èèyàn ní mòdiwọ̀n rẹ̀ níbi tí ó pọ̀ tó tí ó tóbi tó Ọlọ́run nìkan ló mọ òdiwọ̀n rẹ̀. ẹni bá gbàwẹ̀ níjọ́ kẹjọ Zul-Hijjah Ọlọ́run nìkan ló mọ bí ládàá rẹ̀ ti tó. bí ó ṣe tó. Allahu Akbar. wal-yawmu at-tasi' wal-yawmu at-tasi' ọjọ́ kẹsàn-án huwa al-yawmu alladhi huwa yawmu Arafah. ọjọ́ Àràfá nù. òun lọ́jọ́ Àràfá tó yẹ pé àwẹ̀ ibẹ̀ gẹ́gẹ́ níbi kọ̀ǹfàmù ẹ̀. ọjọ́ Àràfá nù. èyí tẹ̀ ń bẹ ńlé o. ẹgbàwẹ̀ o. ẹgbàwẹ̀ o. àwọn alálàájí o káwọn fáwẹ̀ lẹ o. káwọn fáwẹ̀ lẹ o nítorí wàhálà àti ìdààmú tí wọ́n bá wọn jọ náà tí wọ́n mọ̀ sí. wọ́n tún gbọ́dọ̀ tún sí lọ́hùn débẹ̀ mọ́. Ànábì ní man samahu. ẹni tó bá wá gbàgbé ọjọ́ kẹsàn-án yẹn níjọ́ Àràfá ni kana kaffaratan li sanatin madiyah wa sanatin mustaqbilah wa huwa al-yawmu alladhi unzila fihi al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. Ànábì ní ẹni ó bá gbààwẹ̀ níjọ́ Àràfá náà ní ìjọ òní kafaratan lidhunub yóò ṣe déédéé pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lọ́dún kan síwájú Ọlọ́run parẹ́ àwẹ̀ ẹjọ́ náà lọ́lọ́run fi pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́. àwẹ̀ Àràfá. ẹ̀ṣẹ̀ tí ó tún wá ṣẹ̀ lọ́dún kan sígbà náà Ọlọ́run ó tún wá fi parẹ́. àwẹ̀ Àràfá nù ọjọ́ òun náà ló ṣe àtọ̀dún tí ń bọ̀ Ọlọ́run fi parẹ́. Allahu Akbar. yóò tún ọjọ́ òun tó wá ṣe déédéé ọjọ́ tọ́lọ́run sọ àyá Al-Qur'ani kalẹ̀ fún Ànábì pé al-yawma òní yóò mo ti confirm akmaltu lakum dinakum. I've already completed your religion for you. mo ti complete ẹ wa atmamtu alaykum ni'mati kódà fífọ èmi Ọlọ́run ìdẹ̀rẹ̀ èmi Ọlọ́run mo ti jùúlẹ̀ fún ọ ní ìmọ̀sọ́wọ́ rẹ̀ lẹ̀ fún ọ. wa raditu lakumul islam dinan. wọ́n á yọ́nú sẹ́sì Islam kó mọ jẹ́sìn gbogbo ayé ẹ̀sìn mi Ọlọ́run àtẹ̀sẹ̀ rẹ̀ òun gangan lè confirm. wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Sadaqallahul azim. ẹni yóò tó bá ṣe ẹ̀sìn míì yàtọ̀ sẹ́sì Islam Ọlọ́run ní falan yuqbala minhu à nígbà lọ́wọ́ ẹ̀ ó sì wọ́n wáyé ni. lẹ́yìn Islam yìí. tó bá ṣe ẹ̀sìn míì lẹ́yìn Islam ó sì wọ́n wáyé ni falan yuqbala cannot be accepted by God, by Allah. Ọlọ́run lóhùn nígbà òun kàn ṣeré ní exercise ni. fọwọ́n fil akhirati minal khasirin yóò tún wá bá ara rẹ̀ among losers. àwọn tí wọ́n ṣòfò láyé àtọ̀ kìyàmù. tí ò ní bá ìsàn kankan. ẹ̀sìn Islam lẹ̀sìn. àwọn kan lọ ájì tí wọn ti gba Islam. àwọn ṣeré lọ ní exercise ni. ṣùgbọ́n wọn gbàsọ ara mi. it's a part and parcel of exercise. mo fọlọ́ mi. bíbí téèyàn lọ gym. gbàdé abarẹ́ ní ìṣe kòsò àárẹ̀ alájí èmi náà pẹ̀lú lọ́dún yìí o. ìṣeré wù jẹ ni. ṣeré lọ́jọ́ jẹ. ẹni tí ó gba Islam tó lóun bá wa gbàwé Ramadan. ẹyin ṣe gbèdé pàánù bóyá in diet. La ilaha illallah. so therefore Ọlọ́run ní ọjọ́ òun ló ṣe déédéé ọjọ́ tọ́lọ́run confirm ẹ̀sìn Islam fún Ànábì wa. sallallahu alaihi wa sallam. wal yawmul ashir ọjọ́ kẹwàá nínú oṣù Zul-Hijjah. tọjọjọ dún. wa yawmul hadha. òun lọ́jọ́ gbọ́nrin. man qarraba qurbanan fihi فبأول قطرة من دمه غفر الله له ذنوبه وذنوب عياله ومن أطعم فيه مؤمنا أو تصدق فيه بصدقة بعثه الله تعالى يوم القيامة آمنا ويكون ميزانه أثقل من جبل أحد. sì gbọ́dọ̀ tóbi fún bàbá sallallahu alaihi wasallam
bàbá ni wọ́n ké lárúbáwá yìí sallallahu bẹ́ẹ̀ ni alaihi ké wasallam. yìí ọmọ olú mi ò lè ké bẹ́ẹ̀ ni ké Sallallahu alaihi yìí wasallam. sallallahu alaihi Muhammadin. ọjọ́ yìí lẹ́nẹ́bí ní ẹni yòówù tó bá súnmọ́ Ọlọ́hun tó wá ìsúnmọ́ Ọlọ́hun pé ẹran yìí o mo pa nítorí tọlọ́hun. kòrìbánù tẹ́yìn wínú. kòrìbánù ìsúnmọ́ Ọlọ́hun ní jẹ́ bẹ́ẹ̀ kò sí kòrìbánù yìí tí wọ́n ń wí ń kọ́ o. sọmọ pa àwọn afá kan ti gba yí báyìí. àgbẹ̀ ẹsẹ̀ kòrìbánù. kéwò yé wọn ni. pèsè ẹbọ wọn pè wọn tó ń gbèsò níta. ẹbọ ni tọlọ́hun wí kọ́. àwọn afá wọ kọ́ ìsúnmọ́ Ọlọ́hun nígbà tọ́lọ́ ní kí ọmọ ànẹ́bí Ádámọ̀ méjèèjì kòrìbánù tukú bílẹ̀ mi ní àdí ẹ wá yọnu èmi Ọlọ́run látàrí pé ẹ ṣe sàárà ni. báwo ta wínú. ní tọ́lọ́hun wí. kì í ṣe tẹ́ bọ́ o. kì í ṣe tẹ́ bọ́ o. kì í ṣe pèsè o. Ọlọ́run sì jẹ́ oyé wa pé lan yanallahu luhumuha wala dima'uha. òun ò lẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ lò nǹkan ní àbóyẹ́jẹ̀ tí wọ́n ń talẹ̀ Ọlọ́run ní ìlú Ọlọ́run kódà ẹran tẹ́yìn èèyàn ń jẹ òun Ọlọ́run òun ò ní wọ́n sí. bẹ́ẹ̀ rájì lọ́dún yìí kí ló dínkù lọ́la lọ́wọ́. ìtẹ́ ṣe òun náà ni pé ẹ fún ẹni aláìní tẹ́ ẹ bá fún wọn ẹ ti fún mi Ọlọ́run. ẹ̀yin tẹ́ ń wá sí nẹ́tíwọ̀kì yẹn wà òkè. ìgbàdùn yín bàbá. aláìní ni ẹ fún níbi ẹran tẹ́ ẹ bá pa òun Ọlọ́run ò lẹ́jẹ̀ rẹ̀ gbò òun ò lẹ́ran rẹ̀ tó lẹ́ni bí. sáà yóò sì gẹ́jẹ̀ rẹ̀. man qarraba qurban pẹran níjọ́ náà lóòjọ́ ọdún ẹni bá pẹran lóòjọ́ ọdún tí ìmáàmù pẹran tán ìmáàmù tó kírun yídì tó pẹran tán tí ìgbà ńlá ni mùsùlùmí tó lè pẹran má pẹran síwájú ìmáàmù o bọ́ bá pẹran síwájú ìmáàmù ọjẹran ni o gbọ́ pé ìmáàmù yídì pẹran tán ó pọ́ wá pẹran tán ìwọ náà sẹ̀ wá mú tiẹ̀ kọ́ ọ pa èyí ò ní súnmọ́ Ọlọ́hun kọ̀rọ̀bánu tó wá pa fàbí awwal qatratin min dami àkọ́kọ́ ẹ̀jẹ̀ tí ó kọ́ kán lẹ̀ lára ẹran yẹn tí ó kán lẹ̀ lẹ̀ Ghafarallahu lahu dhunubahu Ọlọ́run fi pẹ̀sẹ̀ ẹni ó pẹ̀ran òun ẹni ó lẹ́ran òun ká yẹn ẹni ó lẹ́ran jíjẹ́ lójú. níta bá ní ẹni ó pẹran òun ó ṣe ní ẹni ó ìtumọ̀ rẹ̀ pé ẹni ó dúnra àmì ẹni tó fowó rẹ̀ tó fi ra ẹran tó ní ẹ bá ń dú èmi ò lè gẹ́ bí ìmáàmù bó wá ti jẹ́ bọ́ọ̀ náà lọ́ọ́ rà tó lè dú fúnra rẹ̀ ní iná làgbà lérò. Ghafarallahu fàbí awwal qatratin àkọ́kọ́ ẹ̀jẹ̀ tí ó kọ́kọ́ kán kalẹ̀ nínú ẹ̀jẹ̀ ẹran tó ọgbọ́n tó pa ni. Ghafarallahu lahu dhunubahu Ọlọ́run fi pèsè ń tọ̀hún rẹ̀ yẹn. kódà wa dhunuba iyali. àtẹ̀sí àwọn tí ṣe pé kèsè pé bàbá tó rẹ̀ nìkan ló dá láságbà. àyàwó àtàwọn ọmọ kọ́dà àti mọ̀lẹ́bí ó jẹ́ ń bẹ̀. wa dhunuba iyali. àtẹ̀sí àwọn ará ilé rẹ̀. La ilaha illallah ẹ̀ sì gbọ́dọ̀ tóbi jama. sallallahu alaihi wasallam wa man at'ama fihi mu'minan ọ̀tún apá tán ọ̀kọ̀ sínú fírísà ọ̀kọ̀ sínú fíríjì. lọ́kọ̀ aláàánú. ìsìlámù ní àbá níbi tí wí ni pé dá sí mẹ́ta. lákùlù minha. ẹ̀yin ìwọ àtàwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ẹ̀ kó dà kan. àti ìmọ̀lẹ́kọ́ ní à. àwọn kọ́ ẹni tó yáyọ ọkàn tí ò lè tọ́ tí ò ní béèrè ṣe tí wọn lọ́tọ̀ ìdá kan nù. wọlé mọ̀ ọ̀tá rà. ẹni tó ara ni tí òun tẹ̀ wá bí. alájẹ ẹ̀ fún wa lẹ́ran o ẹ̀ pẹ̀rọ ọdún ẹ̀ fún wa jẹ́ o. kí irú ẹ̀ náà wo làwọn gbà yẹ náà wọn ò tó nǹkan nǹkan rà ẹ̀rọ básíkọ̀ kan náà làwọn náà mú ó ti tó ìtọ́lọ̀ fẹ́ náà nù. Allahu akbar kẹfẹ́. mọ kò sínú fírísà bẹ́ẹ̀ máa ra díẹ̀ fáwọn èèyàn àwọn ọmọ máa já díẹ̀. èmi ò mọ̀ jẹran no kọ́ lè wo orú ẹ̀san tí ń bẹ tó o bá gbowó ara rẹ̀ rẹ̀ náà. fábì awwali qatratin qatratin kó ẹ̀jẹ̀ tí ó kọ́ kánlẹ̀ lára ẹran òun tí wọ́n bá ń dù Ọlọ́run Ghafarallahu lahu dhunubahu ẹni ó kówó rẹ̀ tó fi rẹ ẹran òun ó fi parí àtàṣe àwọn ará ilé rẹ̀ ìyàwó ọmọ àtàwọn tó tún súnmọ́ wọn. ومن أطعم فيه مؤمنا ọwọ́ àgbà ọwọ́ fún mùmìnì ń bẹ̀ ẹ̀yin náà ẹ̀jẹ̀ ń bá alájì ẹ̀jẹ̀ ń bí alájà tó wá jẹ́ mùmìnì àwọn tasaddaqa fi àbọ̀ fi ṣe sàárà ń bẹ̀ fi sadaqatin ọwọ́ mú báṣì kan àbí èyí tó jọjú kan tó dín dáadáa àbí tó ní tútù náà ni ọwọ́ fi ṣe sàárà ba'atha Allahu ta'ala yawm al-qiyamati amina ba'atha Allah Ọlọ́run ló ń gbóǹtọ̀ ń dìde lẹ́nu ìfọ̀kànbalẹ̀. Allah ọjọ́ kìyàmá. àwọn kò ní bá ọjọ́ payá ìfọ̀kànbalẹ̀ lòun ó dìde. Allahu akbar. wa yakunu mizanuhu athqala min jabali Uhud. òṣùwọ̀n rẹ̀ ó wà tẹ̀sùwọ̀n ju òkè Húdù lọ. lóṣùwọ̀n sẹ́rẹ̀. tí ń bẹ Saudi tí ń bẹ Mẹ́kà
Jabal Hud ogun Mọ́kà náà ló wà. òkè ogun tó ti jagun Udu ó sì ju àwọn òkè Nàìjíríà yìí lọ. túrì sí iná pé òkè kékeré kan òkè Udu yìí ó tóbi ó wúwo. òkè Udu tẹ́tà níbi ní káwọn àwọn bíi nọ́mbà fígọ̀ àwọn sàbẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n níjọ ogun Udu tí wọ́n ṣàlàyé gbọ́ tí wọ́n padà sọ̀kalẹ̀ tí wọ́n padà sọ̀kalẹ̀ níjọ́ náà tọwọ́ tàbí wá tẹ̀ wọ́n ẹgẹ́ tí ẹ bàbá ọlọ́jà rí pé àwọn fojú wo pé àgbọ̀rọ̀ sáfà lẹ́nu ni àìgbọ́rọ̀ lọ́kọ́ bá wọn pàjá gbàjàgbà kò sí irú ogun tí wọ́n ti pa mùsùlùmí tó bẹ́ẹ̀. La ilaha illallah ogun Udu. wọ́n fẹ́ẹ́ fi tiwọn kó bá níbi tán tí ìbá ipò Ọlọ́run bá ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run ọmọ ìyọ̀ wa náà. Ọlọ́run ó yọ àwa náà. Masha Allah. afáwọn Abdul Ghaffar ayé làwọn pàtàkì tí ń bẹ fún àwọn ọjọ́ mẹ́wàá gẹ́gẹ́ ọjọ́ mẹ́wàá tí ń bẹ ní Zul Hijjah wọn ò bí a fi ṣeré o. èrè kọ́ o èyí náà ti gbọ́ iṣẹ́ tí ń bẹ́ẹ̀ àti ládàá tí ń bẹ́ẹ̀ ẹja ká múra kalẹ̀ dé kódà bó ṣe jọ́ kan kún ọjọ́ àràfà yín tún gbàwẹ̀ yín tún ṣe dáadáa ẹja gbìyànjú Ọlọ́run farabalẹ̀ làámọ́lẹ̀ ni wàlà yà á lẹ́nu àṣírí àti sọ tó bá dé pé ìtọ́lọ́run gbà lérò pé wà ayyamin àṣírí lọ́lọ́run fẹ́ sọ. bẹ́ẹ̀ni nítorí pé òru ní máa síwájú ọjọ́ when the night comes before day. nítorí èyí ni ẹ̀kọ́ àti pàtàkì nípa àwọn ọjọ́ mẹ́wàá yìí. هكذا كان الأمر. النبي صلى الله عليه وسلم kótó ni bẹ́ẹ̀ máa bọ́rọ̀ ànábì lọ bàbá صلى الله عليه وسلم. ẹ bá ń táìpù nọ́mbà yìí ẹni bá fẹ́ pè wọlé àyè ti wà fún kọ́ọ̀lù fẹ́ni tó bá ní béèrè kó kọ́ọ̀lù wa wọlé +234 7067 436122 +234 7067 436122 ẹ̀yin tẹ́ bá wà lọ́nláìn bẹ́ẹ̀ láti bá ń táìpù nọ́mbà náà +234 7067 436122 ẹ bá ń táìpù ẹ̀ +234 fẹ́ni tó bá ní béèrè láti kọ́ọ̀lù wọlé +234 7067 436122 ẹ bá ní nọ́mbà mi lọ́wọ́ ẹ bá ń táìpù nọ́mbà mi náà nù inshallah ẹ máa ń kọ́ọ̀lù WhatsApp o náà. ìkànnì àwọn àfa wa nínú Islam wọ́n ń pè ní Sufyan Thawri rahimahullahu rahmatan wasi'a annahu qala kuntu atufu bi maqabir al-muslimin atufu bi maqabir al-muslimin fi al-Basra olóhùn kan òun stroke òun rìn káàkiri òun rìn débi sàárè àwọn mùsùlùmí ní Basra tàmà sí Iraq nísìn min layali Zul Hijjah ó wá jẹ́jọ́ kan nínú àwọn ọjọ́ mẹ́wàá Zul Hijjah فإذا نور في قبر رجل فإذا نور في قبر رجل òun bá rí mọ́lẹ̀ tó jáde nísàlẹ̀ ọkùnrin kan فوقفت متفكرا olóhùn kóra òun wá ń ronú pé ta ló lè jẹ́ kí ló ṣe tí mọ́lẹ̀ fi jáde فإذا صوت عال يقول nǹkan bá jáde tó ọ̀rẹ́ ni tí ń sọ̀rọ̀ ọkùnrin náà wọ́n sọ pé ya Sufyan alayka bi siyami 10 Dhil Hijjah ya Sufyan wa fa Sufyan alayka bi siyami 10 Dhil Hijjah ó dọ́wọ́ rẹ̀ kó gbààwẹ̀ ọjọ́ mẹ́wàá nínú oṣù Dhil Hijjah ó lè gba mẹ́wàá ní àbọ̀ gbà ń bẹ̀ ni siyami 10 Dhil Hijjah yu'ta laka nurun mithlu hada wọ́n fún ìwọ náà ìmọ́lẹ̀ ó jáde nù sàárè jẹ́ náà bó ti jáde fún òun yìí náà fún rú tòun yìí náà yóò rí bẹ́ẹ̀ fún wọn náà àwẹ̀ ọjọ́ kan nínú Zul Hijjah tọ́jú àràfájọ́ kan bẹ́ẹ̀ wọ́n fẹ́ ọ̀rọ̀ Ànábì wa Muhammad wọ́n fi jẹ́ ìpé wọ́n ni qala an-nabiyyu alayhi salatu wa salam sallallahu alayhi wa sallam aleykum assalam wa rahmatullahi wa barakatuh tani máa sọ̀rọ̀ láti ìlú o. àbúrúkàjá from Lẹ́kí Àjà. gbọ́n tẹ́ wí o. àbúrúkàjá from Lẹ́kí Àjà. láti Lẹ́kí Àjà lẹ́kọ̀ọ́ nù. alhamdulillah. hello. ẹ lù kíní yẹ kẹ lù kíní yẹ à ń gbọ́ kíní béèrè yìí. náà
fẹ́ bẹ̀rẹ̀ ní pé ẹ kú iṣẹ́ náà ní bàbá ìpín. àmín ya Rabb. Ọjọ́ mẹ́rin ìṣe ìrìn ìgbà back to back àwọn tí wọ́n kọ́ mọ́ ọ̀rọ̀ bí ìfúnlẹ̀. níta nẹ́bí wí sallallahu alaihi wasallam nẹ́bí kọ̀ǹfàmù fún wa yẹ́nyẹ́ òun náà ní ìjọ àràfá yẹn. ọjọ́ àràfá yẹn. ìjọ àràfá. hello sir. ìyẹn lè tún gba ọjọ́ mi níbẹ̀. èyàn lè gba ọjọ́ mi níbẹ̀. ọjọ́ bẹ́ẹ̀ wà ní kàwé observe 10 days straight or just pick number of days when the Arafat day. So just Arafat day, so and the day that you can have fast in that day. So èyí tẹ́ ẹ bá tún lè gbà nínú rẹ̀. bẹ́ẹ̀ni bí ọjọ́ Àlàmísì. ìjọ Àlàmísì ìjọ Monday èyí tó bá bọ́ síbẹ̀. àmọ́ gbèsè pé àwọn àni gbogbo ẹ̀ náà yẹn yẹn. gbogbo ẹ̀kọ́ kì í ṣe gbogbo ẹ̀. pé mo fẹ́ fi gbogbo ẹ̀ gbà wẹ̀. no nítorí ànábì ò kọ̀nfàmù rẹ̀ fún wa bẹ́ẹ̀. ká fi gbogbo ọjọ́ mẹ́wàá yẹn gbà wẹ̀. Okay, all right. So Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní man sama al-yawm araru rẹ̀ náà ni. Naam. Man sama al-yawm al-akhir. tí ń ṣèjọ́ àràfá nù. èyí tó bá lè gbà wẹ̀ nínú ọjọ́ tó kẹ́yìn nínú ọjọ́ gbẹ̀yìn nínú ọjọ́ mẹ́wàá yìí wa yawm al-awwal àtọjọ́ àkọ́kọ́ nínú ọjọ́ mẹ́wàá yìí. Okay. tó wá gbàwẹ̀ ńbẹ̀ títúmọ̀ pé ìjọ àkọ́kọ́ àti ìjọ kẹsàn-án tó wá gbàwẹ̀ ńbẹ̀. ọjọ́ àràfá tó ń bọ̀ yìí àtọjọ́ Thursday tọ́jọ́jọ́ àràfá bí yẹn bá lè gbìyànjú àti gbàwẹ̀ rẹ̀ kí lànà bí wá wí. ìkejì ìtumọ̀ kẹ́ni pé man sama yawm al-akhir min dhil hijja ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù dhil hijja ẹni ó bá lè gbàwẹ̀ ńbẹ̀. tó gbẹ̀yìn rẹ̀. wal yawm al-awwal min al-muharram tó tún wá gbàwẹ̀ nínú oṣù muharram ọjọ́ àkọ́kọ́ nínú oṣù muharram ńbẹ̀. tàtún gbọ́ báyìí o kọjọ́ ìdẹ́wì èso bíi mẹ́wàá àwọn ọmọ o. èso bíi mẹ́wàá àmọ́. oṣù dhil hijja tàwa yìí ọjọ́ tó last. tíyẹn bá lè gbàwẹ̀ láti wá mú ní iye ti Islam tó jẹ́ first Muharram bí wọ́n lè gbàgbé ọjọ́ méjì yẹn. faqad khatama as-sanata al-madiyah wa fataha as-sanata al-qabila bis-sawm ó ṣe déédéé gbà pé ọfà àwẹ̀ bẹ̀rẹ̀ ọfà àwẹ̀ parí ọdún tó lọ ọdún àwẹ̀ bẹ̀rẹ̀ ládàá téèyàn gbà ní pé àwẹ̀ ọdún kọ̀ọ̀kan lọ fi síwájú àwẹ̀ ọdún kan lọ fi parí. sallallahu alayhi wa sallam wa ja'ala Allahu lahu kaffaratan 50 sanatan. Ọlọ́run ó tún wá ṣe ní in tí ó pa ẹ̀ṣẹ̀ expiation láti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ ọdún mélòó fún àádọ́ta ọdún which is 50 years. bẹ́ẹ̀ 50 sana. وعن عائشة رضي الله عنها أنها قالت ìyá ńlá wa Aisha ló sọ pé inna Rasulallahi dájọ́jú jíṣẹ́ Ọlọ́run qala ma min yawmin يعتق الله تعالى فيه من النار أكثر مما يعتق في يوم عرفة. صلى الله عليه وسلم. yálà Aisha ní fún wọn report nípa Ànábì pé ẹgbẹ́ Ọlọ́run Ànábì wípé kò sí ọjọ́ tọ́lọ́run máa túkùn ná kúrò lẹ́yìn lọ́rùn ẹrú tó lọ́lá tó sì dáa tó ọjọ́ àràfá. ọjọ́ tó máa náà dọ̀mà àlìjẹ́nà ní ọjọ́ tó máa náà máa dọ̀mà àlìjẹ́nà ni lànàbí sọ pé ẹni man hajja bayta Allah tó sọ iṣẹ́ hajj rẹ̀ tó pé imanan wa ihtisaban raja'a ka yawmin waladatihi ummuhu ń tọ̀ ń ó dé bí ẹni pé ọjọ́ tó tíya rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bí tí ò lẹ́sẹ̀ lọ́rùn ṣe bí ijó àràfá yìí ló fà ijó àràfá yìí ló fà tànàbí fi wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé ọjọ́ nínú ọjọ́ tọ́lọ́run máa fi túkùn náà kò lọ́rùn ẹrú kò séyìí tó dáa tó ọjọ́ àràfá. nínú àwọn ọjọ́ àràfá yìí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin jẹ̀mọ́ nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ní Zul Hijjah yìí náà kọ́rọ̀ òun lọ́jọ́ kẹsàn-án. òun lọ́jọ́ tá a gbàwẹ̀ gbẹ̀yìn. Ànábì sallallahu alaihi wasallam Ànábì tó tẹ̀síwájú pé afdalu ma qultu ana wa ma qala al-anbiya'u qabli fi hadhihi al-ayyam al-'ashra la ilaha illa Allah wahdahu la sharika lahu. ibi ẹ fẹ́ lọ òun níbi àwọn okọ̀ Ọlọ́run tá a máa pè ní àfọyín mi ò lágbára àwẹ̀ o àmọ́ kí là á mọ̀ wí ń jọ náà àdúrà wẹ̀ á máa ṣe láwọn àyájọ́ yìí kí ẹ náà bí wí. Ànábì ní ọjọ́ tó lọ́lá jù in tó lọ́lá jù téèyàn ó mọ̀ wí. afdalu ma qultu ana wa ma qala al-anbiya'u qabli àti táwọn ànábì tó síwájú mi ti wí
fi hadhil ayyam al-ashr ní àwọn Àwọn ọjọ́ mẹ́wàá yìí. ọjọ́ mẹ́wàá yìí La òun ni la ilaha ilaha illa Allahu wahdahu la sharika lahu Ànábì ní tó lọ́lá jù àdúrà tó lè ṣe tó lè máa ó tẹnu bọ́lọ̀ tó lè pè tọ́lọ́lá jù lánàá ọjọ́ mẹ́wàá yìí la ilaha illallahu wahdahu la sharika lah. أبو عبد الغفار النبي تتسواج صلى الله عليه وسلم ما من أيام العمل فيها أفضل من 10 ذي ẹni bá ní الحجة béèrè tó fẹ́ pé wọlé bàbá o nọ́mbà tẹ́ pé nánu ẹ bá tún rí pẹ́ táìpù rẹ̀ dákun tó mẹ́ +2347067436122 náà bàbá fàtọ́. ما من أيام العمل النبي صلى الله عليه وسلم ìkẹ́ Ọlọ́run ولا Ọlọ́run kó máa bá Ànábì Allahu alayhi wa Muhammad sallam. pé èyí nínú àwọn ọjọ́ tó yẹ pé ó lọ́lá nínú oṣù Zulhijjah nínú àwọn ọjọ́ tọ́lọ́run ọba fẹ́ràn téèyàn máa ṣiṣẹ́ dáadáa tọ́lọ́run tó lọ́lá lọ́dọ̀ Ọlọ́run òun náà ní àwọn ọjọ́ inú oṣù Zulhijjah téèyàn máa fi ṣiṣẹ́ rí fakila ya Rasulallahi wala Ramadan wọn ni Ramadan náà ń kọ́ sí bẹ́ẹ̀ ẹlú lọ́lá faqala balil amal fi Ramadan afdal Ramadan àwọn ọjọ́ Ramadan lè lọ́lá jù lọ walakin hadhihi al-ayyam hurmatuhunna a'zam ọwọ́ bẹ̀ àpọ́nlé bẹ̀ hurmatuhunna a'zam àpọ́nlé bẹ̀ ó lọ́lá ó ga lọ́dọ̀ Ọlọ́run. la ilaha illallah hurmatuhunna a'zam àpọ́nlé rẹ̀ iyì rẹ̀ ọlá rẹ̀ ó lọ́lá lọ́dọ̀ Ọlọ́run. ó jẹ́ mọ́ mùsùlùmí ẹ jẹ́ káwọn náà take advantage opportunity ni tọ́lọ́n bá ní káwọn ọjọ́ yóò bá wa láyé ẹ jẹ́ gbìyànjú ká ṣe dáadáa ń bẹ̀ ká gbàwẹ̀ nú ẹ̀ gbogbo ohun tá níbi wí fún wa pé ká máa wí la ilaha illallahu wahdahu la sharika lahu ká gbìyànjú káwa náà wí ká tẹnumọ́ á ní ládàá á sóríire ń bẹ̀ gbogbo ládàá yìí kò ní fòwárù ẹ mọ́jọ fòwárù. alhamdulillahi rabbil alamin ẹ ṣeun bàbá wa àfọwàgbà Sheikh Qasim Hanbali Malik ọlọmọsàgbà àjárí bàbá pé àfọwàlà ń pè ní sahibul lugha olùwàjọ jàre má pàdé lẹ́yìn láyéláyé anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din ìnáwó bá fẹ́ orí fún tó fẹ́ kó sórí ilé yàtàlì kìyàmà yóò wà fọ́rọ̀ ẹ̀sìn yìí Ọlọ́run tó ṣàánú yín báyìí Ọlọ́run dákun àpàdà sí ibú àpàdà sí ìgbà tí mo bá báyìí pé nígbà kan lọ gbọ́rọ̀ Ọlọ́run yé kó tí ó ti dàkúdà Ọlọ́run dákun má gbogbo àyè o wala la ilaha illallah. àwa fọlẹ́ náà Nabi Ibrahim alayhi salatu wassalam tó wíńjọ́ kí náà àti Ismail tọ́lẹ́nu wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti wa Ismailu tọ́lẹ́nu rabbana taqabbal minna innaka antas sami'ul alim Ọlọ́run tó gbà lọ́wọ́ kọ́mọ́sà gbà tí yín náà o. gbogbo àjẹmọ́ mùsùlùmí náà láti gbọ́ yìí o àbọ̀ ẹgbẹ́ mi kankan. ká gbìyànjú náà. alhamdulillah gbogbo àwọn láti gbọ́ yìí o òun la gbọ́ yìí bóò la àti bí òun ò ti ní bọ́ mú wa lọ́wọ́ ọ̀pọ̀ yẹn lájọ́ ń bẹ láyé lọ́dún tó lọ wọ́n gbìyànjú wọn ó ṣe wọn ò ti sí láyé mọ́ lónìí níbo olùwọ́ náà mọ̀ tó wà lọ́dún tí ń bọ̀ ó fi wá prepare rẹ̀ kalẹ̀ látọ̀dún yìí wà á tọ́jú àlekìyàmà rẹ̀ kalẹ̀ níta fẹ́rẹ́ àlekìyàmà rẹ̀ o Ọlọ́run dákun jẹ́ àjọṣọpọ̀ ọdún láyé wala masha Allah la quwwata àwọn afáwà àlè ìṣẹ́sán fún wọn báwọn jama wa tá a máa ṣe programu ní àgbọ́yé Islam bá a ti máa ṣe náà nù àti ṣe gbogbo àwọn afáàtà bá ti gbé wá òkè láàmú fi ṣe ìkòná wọn ẹ̀rọ Ọlọ́run bá kan lọ́wọ́ ṣètò rí pé àfáà ẹ̀dá kẹba wa fún àwọn àfáà tí àbá gbé wá lónìí olúwàjọ ọjà Ọlọ́run náà Ọlọ́run dákun má dùn wọn ládàá o mo fi jíṣẹ́ òwò Ọlọ́run sábà san wọn ní ẹ̀san olóore eléyìí ẹsẹ̀ ẹ̀san tí àwọn afáwọ́ gbà o torí pé ẹ̀san yín ọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́mbà fi yín sínú àwọn tọ́lọ́mọ sọ pé wájà jazaa'um bima sabaru jannatan wa harira kọ́lọ́mbà ní inna hadha kana lakum jazaa'a wa kana sa'yukum mashkura Ọlọ́run sábà síbẹ̀ ẹ̀rọ Ọlọ́run bá náà sábà dúpẹ́ fún ẹ̀yin náà ẹ bá wa ṣàdúrà fún àti gbogbo àwọn tí wọ́n rán Ọlọ́run lọ́wọ́ lórí àwọn ètò tí à ń gbé lọ́wọ́ Olúwa kó dákun mọ́ sábà ṣàánú wọn. Prógrámù wa rọ́rọ́ tó lè àbọ̀ rí tá a máa ṣe tẹ́ẹ̀tì mọ̀ mímọ̀ táyé fún máa ń pè mí ní bàbá rọ́wọ́dọ̀ à ń plan àti ra ṣúnẹ́ẹ̀tì ń bẹ̀ yìí máa ń kéde rẹ̀ lérí prógrámù yìí náà rí àgbóyè ẹ̀sìn tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ bá ní sẹ́yìn Ọlọ́run tí wọ́n ń ṣàánú wa lórí ẹ̀ kọ́dà ó ti ṣàánú ṣúnẹ́ẹ̀tì yẹn ó ti ṣàánú yẹn débi àmì nítorí wí yà yín náà ní wípé nínú àwọn ibi tá ti prógrámù tá a máa fi ṣe
lélẹ́yìn náà wà inshallah gbogbo àjẹmọ́ àtàwọn aràn wa lọ́wọ́ ọlọ́mùsàbà aràn wọn lọ́wọ́ àmín ọlọ́run Al-Qur'an níwájú ọlọ́run àmín sẹ́wárì máa ṣe kùnà fáwọn àfọ àyẹ nígbà tó wọn bá ní ó ṣe kọjá mọ́ o tó inshallah yà ní sí èmi kọ́ mo lówó tí mo ń fáwọn àfa o inshallah ẹ̀rọ ọlọ́run bá kan lónìí bá sọdọ́ fún wa bá ti gbọ́n aláàánú wa. ọlọ́run alhamdulillahi rabbil alamin ọba tó ṣe wá ní mùsùlùmí tó tún wá ní kí ẹ̀sìn ó yé wa Alhamdulillah. débi pé àwọn ò mọ rẹ̀ sìn lọ́wọ́ Masha Allah. gbogbo onírànlọ́wọ́ ètò yìí ètò tọlọ́run tànẹ́bí wa Muhammad Allahu alaihi wasallam. látòkè délẹ̀ nílé lóko Àmín. látà abroad ní Nàìjíríà náà ọlọ́run mọ́sà bá ara wọn lé wọn Àmín. èyí tọ́lọ́run ṣe fún kálukú ní dáadáa ọlọ́run mọ́ fọwọ́ bàjẹ́ kan Àmín. bọ́rọ̀ òun bá túmọ̀ ìyàtọ̀ ọlọ́run mọ́sà jẹ́ Masha máa dá sí Allah. kọ́lọ́run tó ṣe ọ̀rọ̀ oníkálukú pàápàá jùlọ àwọn onírànlọ́wọ́ Masha ètò yìí Allah. àtàfà wa Sheikh Abdul Ghaffar bàbá wa Alhaji Àgbà Al-Agharawi Al-Adabi ọlọ́run ilẹ̀ àmàmì insha Allah nígbà tí bàbá tàbí wà nílé kí ó gbàgbọ́ lè máa fi tawaqqufin min salami fa ilẹ̀ àmàmì ilẹ̀ àmàmì bọ́lọ̀ wọn sì sọ̀rọ̀ àfa wa àti gbogbo ẹ̀yìn tẹ̀ ń kún ọlọ́run lọ́wọ́ látọ̀dọ̀ àfa látòkè délẹ̀ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ẹ̀ṣẹ̀ púpọ̀ ọlọ́wọ́n bá dúpọ̀ fún yín bàbá ọlọ́wọ́n bá sàn ní ẹ̀san lórí báyìí Nigeria latest Islamic lecture ọlọ́run dákun mọ́jọ bàjẹ́ o Àmín. Haji Muhammad Al-Jami ọkọ ìyàwó tuntun ọlọ́run sábà fún abárikà sí la hawla wala quwwata illa billah gbogbo àwọn afọwọ́ àtàwọn máa síwájú fún wa lórí péjì ọlọ́run sábà dúpẹ́ fún wa bá a sọmọlẹ̀ sọ lórí ibi tá a rí dérì a máa pàdé níjọ́ mẹ́jọ ọlọ́run dákun já pàdé pẹ̀lú àtàláfíà nípa burú ṣe wá o subhanaka Allahumma wa bihamdika astaghfiruka wa atubu ilayhi subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin Sheikh Abdullah ọlọ́run gbàdúrà yín o ma sha Allah la quwwata